Mo kí gbogbo àwa ọmọ Yorùbá, mo kí àwa ọmọ aládé, àwa ọmọ ológo, àwa tí a gbàgbọ́ nínú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022. Bẹ́ẹ̀ no, àwọn ọba ti ń sàbẹ̀ ẹni sàn. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó yẹ kó ṣeé ṣe fún gbogbo wa láti wà ní orílẹ̀-èdè Yorùbá lákòókò yìí. A ò sí ní ilẹ̀ Jíríyà mọ́ o, a ti wá wà nílẹ̀ Yorùbá ń sìn, orílẹ̀-èdè Yorùbá la wà báyìí torí pé ìgbìmọ̀ àjọ àgbáyé ti gbà wá wọlé. A ò sí lóko ẹrú mọ́, àti bọ́ kúrò lóko ẹrú. Gbogbo apátápátá ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ torí pé àkókò ire ayé wa lóde yìí a bẹ̀bẹ̀ sí ń yọ ayọ̀ òmìnira láìpẹ́ láì jìnà. Mo wá kí gbogbo wa o pé a kú oríire o, oríire náà bá wa kalẹ̀ o pẹ̀lú ògo Ọlọ́run o. Nínú ìwé tí a fún yín yìí sà, a fẹ́ kí gbogbo ẹ̀jọ́ ká bá wa fọkàn sí. Ọkọ̀ àkọlé ẹ̀ wọ́n pè ní òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022, òmìnira Yorùbá 2022. Ìdí tí wọ́n fi pè é ní òmìnira Yorùbá 2022 ni pé àkókò wà jẹ́ pé ní oṣù kọkànlá ọdún tó kọjá, ìyẹn ogúnjọ́ oṣù kọkànlá, òun ni a jáde kúrò lórílẹ̀-èdè Yorùbá, a jáde kúrò lórílẹ̀-èdè Jíríyà. So àgbà yẹn ni àjọ àgbáyé wà wọlé. A lè sọ fún gbogbo àwọn àgbààgbà, àwọn kábíyèsí wa, àwọn lọ́balọ́ba, àwọn olóṣèlú wa sọ fún wa, àwọn gómìnà wa wọ́n pa lẹ́tà, àwọn kan lẹ́tà láti United Nations fún wa ní lẹ́tà pé àti jáde kúrò lórílẹ̀-èdè Yorùbá. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ní pé dandan tó bá gbọ́ wọn sí pé ọmọ wọn fẹ́ lọ ṣèjọba. Àwa ló dáa. Màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, ìyàwó Abíọ́lá ọjọ́ yẹn kò lọ́nà lò fún wa. Wọ́n wá àwọn ló wá kọ lẹ́tà sí ìgbìmọ̀ àjọ àgbáyé. Wọ́n wá sọ fún ọ pé tí àwọn arákùnrin sọ fún fẹ́ dìbò tó fẹ́ di òkò ní ọ̀kan ṣe pẹ̀lú orílẹ̀-èdè Yorùbá o. Òkò ní ọ̀kan pẹ̀lú orílẹ̀-èdè tó ti dúró. So wọ́n kọ lẹ́tà yẹn, wọ́n pe fún wọn. Wọ́n kọ́ fi ECOWAS, wọ́n kọ́ fi Security Council ìjẹ́ United Nations. Wọ́n kọ́ fi everybody wọn pátá. Àwọn lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé. Ọ̀dọ̀ Fúlè nífẹ̀. Bàtọ́ dé ọ̀dọ̀ Fúlè nífẹ̀. Ó sọ fún Fúlè nífẹ̀ pé pẹ̀lẹ́ o màmá, ó kù tẹ́lẹ̀ tó lápò ọ̀pá yẹn o, ó ti já o. Ọ̀sọ̀ orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Ìgbò, orílẹ̀-èdè Haúsá, orílẹ̀-èdè mẹ́ta ló tó pọ̀ ní Nàìjíríà, tọ́bíkì ní Nàìjíríà. So in 1914, wọ́n lọ fẹ́ bá pé 100 years. Lórí ká fún wa tí wọ́n ti pé 100 years, wọ́n pé ìbáfẹ́fẹ́ yóò tó mọ́ fún káfíńkà bá jẹ bọ̀. Kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Wọ́n ti mọ̀ pé ìbáfẹ́fẹ́ òdì tó mọ́ lórí pé à ń ṣèjà kan, à ní èdè kan, à lè ní àṣà kan. Èdè náà lè fi orílẹ̀-èdè. Èdè náà bí mọ orílẹ̀-èdè. Gbogbo ìta wá ní gbogbo àgbáyé, wọ́n ní China ní o, wọ́n ní Israel ní o, gbogbo àwọn Cameroon kó ìyòdì wọn ló ń sọ bẹ́ẹ̀ o. Àwọn àdìpá là ń ṣe èdè amúnisì o. Èdè amúnisì yẹn, wọ́n pè ní wọn lọ́wọ́ wa, wọ́n pè ní mi ò pè lé wa lọ́wọ́. Wọ́n ní ká máa sọ kiri. Èdè tí wọ́n fi lọ́wọ́ ẹ̀ ló fi kó wa sínú oko ẹrú lẹ́yìn. Àwa sọ pé a ti jáde o, àwa sọ fún gbogbo àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba, àwọn kábíyèsí, àwọn gba lẹ́tà, èmi mo fún wọn lẹ́tà, èmi mo fún gbogbo àwọn kábíyèsí gbogbo ife ìkúnlẹ̀ méjì, lẹ́jọba tó fún wọn ní lẹ́tà káàkiri pé a ti jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, a ò ṣe Nàìjíríà mọ́. Ọ̀tún ọ̀bà wa gbọ́, ọ̀bà wa gbọ́. Wọ́n ní àwọn táwọn bá dìbò pé ìlú fẹ́ dì. A lè lókè kọ́ lọ dìbò, tó bá dìbò, kò sí wọn tó burú bẹ̀. Obama, Kenya ní wọ́n lọ dìbò wọ́n ní Amẹ́ríkà. Ìjọba Adélé máa bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ tó máa ti ní university level ni. Ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ bíi ti bàbá Awólọ́wọ̀ àjọ ìgbà yẹn. Èmi náà fẹ́ bíi ti láwọn bàbá Awólọ́wọ̀ pa yẹn o. Èmi náà fẹ́ bíi ti pa yẹn. Èmi àtàkẹ́tì tó wà bẹ́ẹ̀ gómìnà wa yìí, àjọ benefit ni. Àkẹ́tì benefit ní free education wà níbẹ̀. Èmi wà ní sẹ́kọ́ndì àjọ benefit ní o nígbà yẹn o. So bí mo rẹ̀ lè tó kọ́ ọ̀fẹ́ yẹn wà báyìí, ọlọ́pọ̀lọ́ fún àwọn òkè ọya òkò tó ń ṣe lọ báyìí. Àbá ń ti báyìí tó lówó fún wa mí. Ó sọ lówó owó àkókò fún wa tó yẹ kó rí bẹ́ẹ̀. So ìdí nìta sọ pé a fẹ́ jáde kúrò nínú iṣẹ́ àti òṣì, a fẹ́ jáde kúrò nínú amúnisìn, a fẹ́ jáde kúrò nínú oko ẹrú, a ò ṣẹrú mọ́. Ta sọ pé ó ti tó à ń lọlé wa ilé tó yá o. Àwọn ọmọ wa jáde ń sìn torí pé bàbá Awólọ́wọ̀ ní 1987 bàbá tó kú ṣẹlẹ̀ tí bàbá Awólọ́wọ̀ ó sọ̀rọ̀ kan ó ní à ń bọ̀ wá ṣe kí ni à ń bọ̀ wá jìjà bára wa. Òun ló wá sí ìmúṣẹ yìí o. Nìjẹ́ tí ó ti jí lójú oorun o. Wọ́n ti jàjà bara wọn o, wọ́n ti bá àwọn olóṣèlú wọn, wọ́n jú gbogbo wọn tàn wá pátá, wọ́n lé lè tẹ̀ bí àjẹwò tó gẹ́ olóhùn gbàjọba ń bẹ̀ o. Wọ́n ti lọ sí Gabon o, wọ́n ti gbàjọba ń bẹ̀ ní ìjẹta ní Gabon. Gabon ti gbàjọba o, ó ti tó àwọn ti tó, ẹ jẹ́ káwọn náà ká jí lójú oorun wa.
ẹ ká jí lójú oorun wa ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa ká tún yá tún yàyà lọ́gbọ̀n ká máa lọ láti lọ pàdé ìjọba délé pẹ̀lú olórí wọn ní gbogbo ìpínlẹ̀ mẹ́jọ tá a ní lórílẹ̀‐èdè Yorùbá a ní Kwara a ní Kogi a ní Èkó a ní Ọ̀ṣun a ní Èkìtì a ní Ọ̀yọ́ a ní Oǹdó gbogbo àpapátá gbogbo àwọn ìjọ yẹn agbègbè aláti pípẹ́ra ká jáde láti àtúnyàyà lọ́pọ̀lọpọ̀ ká lọ pàdé ìjọba nílé wa. ìjọba nílé wa lè máa bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí tó wà ní ọwọ́ yìí ètò ọkọ̀ ọ̀fẹ́ wà ń bẹ̀ ètò ìlera ọ̀fẹ́ wà ń bẹ̀ lẹ́bàá wò dáadáa wọ́n máa tọ́jú àwọn arúgbó wa gbogbo àwọn bàbá wọ̀nyí gbogbo apáta máa tọ́jú wọn wọ́n máa ní ọsítù wọn máa yàtọ̀ àwọn màmá àwọn ìkókò àwọn yẹn àwọn mi wà wọ̀nyí gbogbo apáta olú àti kíni o láti ní oyún láti máa bẹ̀ tọ́jú wọn wá o àti ní oyún fọ́ṣẹ́ ń ṣe lórílẹ̀-èdè orí ìkó ni ó tó mọ́lẹ̀ wọn ọ̀jẹ̀ kámọ̀ pé wọ́n yẹ ṣé nìyẹn àwọn ọmọ tó sá lọ sókè òkun tó ń lọ sọ àwọn olówó àjẹsọ̀ wọn fún wa ní information pé àṣẹ ìyà làwọn ti ń jẹ táwọn kan orílẹ̀-èdè Yorùbá ìlóde wá olúwa làmìlaka ju gbogbo àgbáyé orílẹ̀-èdè Yorùbá ìkọlọ́ náà tó bá sọ pé àwọn kankan ní ojúlówó ọmọ Ísírẹ́lì orílẹ̀-èdè Yorùbá ní àlùmọ́nì ilẹ̀ gbogbo tó fi dín ìgbà ń bí ṣé pé gbogbo àwọn ìlú mi wọ́n ní orílẹ̀-èdè mi wọ́n ní nǹkan tá a ní síbí ṣé àpapọ̀ ni tó wà bítúmẹ̀ tó wà lápapọ̀ ṣé ìyẹn ní ká sọ ní sà bítúmẹ̀ tó wà lápapọ̀ ṣé ìyẹn ní ká sọ ṣé kò tó wà ní bítúmẹ̀ tó wà lápapọ̀ yẹn paláwà lábẹ́ tó lọ pé wọ́n máa jẹ okay now àwọn Canada òun náà ní o Canada òun náà tó fi develop wọn wọ́n fi develop ara wọn o àwọn ni second largest àwọn Canada ni first largest ní bítúmẹ̀ so kí ló dé tá a dúró a nílò àti dúró ẹ jẹ́ ká jáde lọ ká túyà túyà ẹ̀tọ́ wa ní nínú òfin ìgbìmọ̀ àjọ àgbáyé pé ẹ̀tọ́ wa ní pé àwọn ọmọ orí ìlú ni wá eléyìí tó ń lọ sí bíbí mọ́ fẹ́rẹ̀ ìsàpọ̀ tó wà ní ẹ̀jọ̀ rẹ̀ yìí wọ́n lọ pàbẹ̀lẹ̀ wọn lọ́wọ́ lẹ́yìn tó bẹ̀ta wọ́n ní káwọn Chinese lọ máa wá lóòtú wọn. gbogbo wọn jáde síta wọ́n bẹ̀ sí pé ẹjọ́ ẹgbà wá o ìgbìmọ̀ àjọ àgbáyé ẹgbà wá o ẹ̀yin ìjọba ẹgbà wá o wọ́n máa ti gbogbo máa lọ́wọ́ o ogún ọdún ló ti ń dáko síbẹ̀ lọ́tún à ń lọ́bẹ̀ lọ́la báyìí à ń lọ́bẹ̀ lọ́la pẹ̀lú òwò náà à ń lọ́bẹ̀ afẹ́lọ́ báwọn báyìí gbogbo wọn bẹ̀ sẹ́ ẹgbà wá o wọ́n bẹ̀ sunkún ẹlòmíì lára wọn kọ̀mí suicide ẹlòmíì kọ̀mí suicide lára wọn ẹlòmíì ti gbé ẹ̀kọ́ jẹ lára wọn pé ó fi pé ibi tó ń pẹ́ tẹ̀lé òun náà bà lọ́wọ́ wọn. so òye tó máa níbẹ̀ àwọn Chinese àwọn ọmọ Yorùbá ló wà. àwọn bá tó máa Yorùbá ó sàlẹ̀ nìkan tó yìnbá kì í wá síbi. sọ́kọ̀ yẹ kẹ́yìn fọ́ọ̀mù àkójọjú pé àwọn ọ̀gbọ̀n àti sọ̀rọ̀ ká tó wá náà. ọ̀rọ̀ wo lẹ́sọ̀ yẹn àyíká lẹ́jọ́ sọ sẹ́yìn àti tẹ́lẹ̀ ṣàmọ̀ lẹ́jọ́ sọ. ẹ̀dùn ọ̀nà àwọn tọ́lítì ló fún yín láṣẹ láti wá síbi yìí. bàbá kẹ́ gbàṣẹ lọ́dọ̀ wa kẹ́ tó bá fi mú wa bẹ̀rẹ̀. ní nǹkan tẹ́ ẹ ṣe ó léwu. ilẹ̀ Yorùbá ni wọ́n ń tọ̀ ṣùgbọ́n ó léwu. ó léwu fún ayé. ó léwu ó yẹ kẹ́ ìfọ́ọ̀mù wa ó ní àṣeyẹ náà ṣe ń bì lónìí. ó ní àṣeyẹ náà ṣe ń bì lónìí. ẹ má kó pàǹpẹ́ tí wọ́n á bẹ̀rẹ̀ kẹ́ ìdí jẹ o. abẹ́dàkẹ́ ìdí jẹ. alẹ́ kọ́lọ́pàá mú yín o. alẹ́ kọ́lọ́pàá mú yín o. alẹ́ kọ́lọ́pàá mú yín o. Ṣé bá sọ fún yín kọ́ ọmọ Yorùbá ó bá yín sọ̀rọ̀? Ọmọ ẹgbẹ́ mi ẹ̀jà fún wa, ó kún nǹkan tẹ́ ìṣe ní ẹ̀jọ̀ ní wá. Ọmọ Yorùbá ni wá, ṣùgbọ́n wọ́n ní pẹ̀lẹ́ ó lákọ̀. Ó ní bẹ́yẹ̀ ìgbésẹ̀ kan, ó ní bẹ́yẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀. Ó ní ìgbésẹ̀ tó yẹ kó gbé ìgbà tí kí ẹjọ́ ẹ má bínú. Kò sí kankan jẹ́ ẹ̀sà. Nǹkan tó ń ṣẹlẹ̀ bí wọn rí wo lóòdó ṣe ti o. Àmọ́ ọjọ́ olóògùn tí wọ́n wo rẹ̀ wò. Tẹlifíṣàn lè gbọ́ ọ̀rọ̀ wa. Ó ní àwọn ìgbésẹ̀ tó ló gbé gbogbo update gbogbo ní sọ́dún tí nìyí. Ó yẹ kí ẹ̀yìn bọ́ọ̀bù àwọn tó wà fún akọ̀yà bàrà ni ẹ má bínú o. Ókè àwọn náà wà nú wa, wọ́n wà lára wa. Olóòsọ yìí, wọ́n wà ní ẹ̀ka tá a ṣe ní Pastor Baptist ní Ọ̀bàdéjìdá, àjọ wà ń bẹ̀.
nígbà àwọn bàbá Adébórí Ọ̀tá gbogbo wọn wà jọ wà mẹ́rin ká gbogbo àwọn kábíyèsí àwọn lọ́balọ́ba ló wà mẹ́rin ká yẹn àti àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo ló wá sí mẹ́rin ká yẹn ṣe wá sí pẹ́lú ọ̀rọ̀ à ń lọ sí fọ́ọ̀mù ọ̀fíìsà a máa túyà lógún lọ́gbọ̀n eléyìí tó amúnisìn tó tẹ́ eléyìí tó pàṣẹ tó tẹ́ eléyìí tó pàṣẹ tó tẹ́ abẹ́jú lójú oorun wa à ń lọ ẹ jẹ́ ká jí à ń lọ ìfọ́ọ̀mù là ń lọ ẹ̀ṣọ́ là ń lọ. Ayélujára. Tí o bàbá yìí tà ń lọ yẹn sá, o Ọlọ́run kó ràn wá lọ́wọ́, Ọlọ́run adé ràn gbogbo lọ́wọ́. Ọjà kan ní ká máa.